kò í ṣe ìjọba lọ́balọ́ba mọ́la wa o. We are not a monarch system of government. Government tá ń lò yìí, we are under them, àwọn ọba. So a gbọ́dọ̀ máa wà very careful ká tiẹ̀ máa lo làákàyè wa ní ọ̀rọ̀ sísọ wa, ní ìwà wa, ní ìṣe wa. It must be very look, ọba must come with decency. Decency kò ṣe decency lórí aṣọ tó wọ̀ nìkan, ọ̀rọ̀ ẹnu ẹ ká sọ̀rọ̀ sáwọn olóṣèlú kìíní olóṣèlú mo ń bá chairman local government sọ̀rọ̀ lánàá. mo ní ó kí mi mo ní ìwọ lọ̀gá mi ó ní kábíyèsí báwo mo ní òun kọ́ lọ̀gá mo sọ pé bí òfin ṣe ṣe nìyẹn o ṣùgbọ́n ẹ̀ fún wa ní ọ̀wọ̀ èmi náà ò ní kájà yìí ni. ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe ni tíjọba bá fẹ́ dì pẹ̀lú anybody sí ọba kankan local government ló máa pè pé kọ́ dì pẹ̀lú wọn. We have no right. We must say the truth. But at the same time, our courage must be reverent. We don't ṣe nǹkan tọ̀wọ̀tọ̀wọ̀ tìbẹ̀rù. Gbogbo nǹkan tá à ń ṣe yìí èmi jù ẹ lọ tọ̀hún ju tẹ̀yàn kan lọ. Èmi ò bá bọ̀ ju ìjà ikú wọn jù ẹ lọ. But we will do things. Pẹ̀lẹ́ ṣàlàyé we will do things the way it ought to be done. Àwọn Olugbon jíjà Olugbon ti wà láyé àwáṣẹ̀. Olugbon ò lè máa ọwọ́n ọba ìgbàlódé ni wọ́n sọ pé kò sí báwọn ò ṣe jẹ́. Olugbon ti wà tipẹ́. Olugbon dẹ̀ máa wà sí ni. Bẹ́ẹ̀ náà ló ní Ìkòyí. Bẹ́ẹ̀ náà ni Ọ̀ràngúnlá. Bẹ́ẹ̀ náà ni Àrẹ̀sà. Àwọn kan wà kí àwọn ọba kan wà kí àwọn Oòduà tó wà àwọn ọba yẹn náà ṣì wà dì sí i. Ògbólógbò nǹkan tó wà ní tó ń fa nǹkan tí kan ń bàjẹ́ káàkiri nípa àwọn ọba ìgbàlódé ti pọ̀ jù. Mọ̀mí máa wà má tẹ̀lé àwọn ọba lẹ́mí bí tọ́jú ẹ̀ta grace ipa to recognize tó bá adé orí wọn gbọ́dọ̀ ju lọ́ba wọn lọ. A gbọ́dọ̀ mọ̀ bá ṣe ń ṣe nǹkan. Èmi ọmọ bá Ọlọ́run dúró. Ó bá wù ẹ́ kó bà mí jẹ́. Ó bá wù ẹ́ kó sọ ọ̀rọ̀ mi láì dá. Àtẹni tó sọ̀rọ̀ yẹn láì dá. Àtẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láì dá. Gbogbo wa jí iṣẹ́ wa fún Elédùmarè. Àbí? Àti wọ́n tó ń báyàn jẹ́. Àwọn mi àkúrà mi ò ń bọ́ sórí Facebook. Ọba tó bá ti ń di bí kó kìíní abọ́ sórí Facebook yìí. Mo ti sọ pé mo máa delete Facebook account. Yes, mi ò fi bẹ́ẹ̀ bọ́ sórí Facebook. Àbí máa pa àwọn ọmọ a gbọ́dọ̀ ṣe nǹkan bó ṣe ká tó ìbẹ̀rù Ọlọ́run. Mo bí ṣe gan. Àdúrà tó yẹ káwọn bá bẹ̀rẹ̀ sí máa gbà sí ni pé kí ìlú kó túbà kó túṣẹ́. Nǹkan ò fararọ fún àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí. Ọba máa gbogbo àgbà mi máa rá àwọn ọba mi wọ́n máa wú. Níbo tẹ́bí ń pa àwọn aráàlú. Ṣé ó yẹ ká máa gbàdúrà? Ìwé mọ́ sọ pé ká gbàdúrà fún Jerúsálẹ́mù. Àwọn tó bá fẹ́ ṣe rere yìí. Ìwé mọ́ sọ pé gbàdúrà fún gbogbo àwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè àwọn aláṣẹ. Mo ń bèrè ìjọ wo ni gbogbo àwọn bá tiẹ̀ kóra wọn jọ àtiwọ́ tó tẹ̀ ṣe ìṣẹ̀ṣe àtiwọ́ tó jẹ́ kìrìsìtẹ́nì àtiwọ́ tó jẹ́ mùsùlùmí. Ó yẹ ẹja gbàdúrà fún ààrẹ orílẹ̀‐èdè. Wọn gbọ́dọ̀ ṣiṣẹ́. Àfi kẹ́ ẹ máa wá invite ọba gan ọ̀sùn sí ọmọ ìjọba ọba wọn bá ọ̀sùn. Wọ́n ní wọ́n ọ̀sùn àwọn ọ̀sùn owó ṣe máa wà fún wọn náà. Nǹkan táwọn ó jẹ Elédùà á pèsè.